mo ń call attention gbogbo èèyàn ọmọ Nàìjíríà tí fídíò yìí ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀. Ṣẹ́rí now everything gbówó lórí kò wálẹ̀ mọ́ àbínú, rice gbówó lórí kò wálẹ̀ mọ́ àbínú, ẹ̀wà gbówó lórí kò wálẹ̀ mọ́ àbínú, epo gbówó lórí kò wálẹ̀ mọ́ àbínú, gàrí gbówó lórí kò wálẹ̀ mọ́ àbínú. Now igbó tún ti gbówó lórí. Ẹ wo igbó tó tà fún mi ní 400 naira. Imagine igbó 400 naira láti 100 naira 200 ó dẹ̀ padà di 400. Ẹ wo igbó 400. Now bí eré wọ́n fẹ́ gba igbó lẹ́nu wa, ní ráyè mú gbó mọ́. Àbí ẹ jọ̀ọ́ mo fẹ́ call fún attention gbogbo ẹ̀yin National Association of Nigeria Smokers, Naira Marley, starter ìbílẹ̀, Burna Boy, ẹ má jẹ́ ká sùn, ẹ jẹ́ ká jọ jà ìjà yìí, ọ̀n gbọ́dọ̀ gbágbó lẹ́nu wa. Ẹ mọ̀ pé ní nǹkan míì tá à ń jẹ onígbò kì í jẹun yàtọ̀ sí gbó, kì í jẹun púpọ̀ yàtọ̀ sí ká mú gbó. Ẹ jọ̀ọ́ bí eré wọ́n fẹ́ gbágbó lẹ́nu wa, wọ́n fẹ́ ká rí gbó mu mọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká jà ìjà yìí.